الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وندافع برا سورة نكبار لوني eléyìí tí ó ṣe déédéé ọjọ́ karùn-ún nínú oṣù Ọlọ́run ọba Safar ti hijra 1438 tó sì tún ṣe déédéé ìjọ karùn-ún ní oṣù November 2016 ti miladi ní mọ́sálásí ńlá Ògbómọ̀ṣọ́ bíbáyìí a fẹ́ bára wa sọ̀rọ̀ lónìí nípa àwọn òfin Ọlọ́run eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin kò sí tàbí ṣùgbọ́n bí Ọlọ́run bá ṣẹ̀dá wa lákọ ó sì ṣẹ̀dá wa lábo obìnrin níyá wa obìnrin sì níyàwó wa Islam àyè tó tọ́ àwọn obìnrin sí ó pàtàkì púpọ̀ ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà bí wọn bá tiẹ̀ dá tírà kan ṣe lórí àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin nìkan a rí i pé nínú àwọn tírà tí wọ́n kọ nípa àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn mùsùlùmí lápapọ̀ wọ́n á máa sábà tún ya ibì kan sọ́tọ̀ níbi tí wọ́n ti ṣe àlàyé àwọn àdájọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin lásán ṣáájú kó tó di pé ẹ̀sìn Islam dé àwọn èèyàn máa ń kórìíra láti bímọ obìnrin débi wípé ẹnikẹ́ni tí ìyàwó rẹ̀ bá lóyún sínú orí hílàhílo níyàwó wà títí tí ìyàwó fi bímọ nítorí tí ọmọ bá lọ já sí obìnrin ọkọ rẹ̀ kò ní fi ìdùnnú pàdé rẹ̀ àti pípapà gan irú àwọn ọmọ bẹ́ẹ̀ ó lè padà já sí pé pípa ni wọ́n pa wọn Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń fún wa ní ìròyìn lórí ìṣesí tí wọ́n wà lórí ẹ̀ ní ìgbà tí Islam ò tí ì dé Ọlọ́run ní wa idha bushira ahaduhum bil untha dhalla wajhuhu muswaddan wa huwa kadhim yatawara min alqawmi min su'i ma bushira bih ayumsikuhu ala hunin am yadussuhu fi turab sa'a ma yahkumun eléyìí wà nínú suratu Nahl Ọlọ́run ní tí wọ́n bá fún ẹnìkan nínú wọn nírò pé ìyàwó rẹ̀ bímọbìnrin dídúdú kirikiri lójú rẹ̀ ó dúdú nígbà tó ṣe pé yóò díjú mágbárí ni lẹ́ni tí inú rẹ̀ ń bàjẹ́ yóò máa wá gbára pamọ́ sáwọn èèyàn nítorí aburú tí wọ́n sọ pé ìyàwó rẹ̀ bí yóò mọ wá rò lẹ́ẹ̀kan náà ṣé kò ń di ọmọ yìí mú ní tàbùkù àbí kò ń kúkú lọ rí mọ́lẹ̀ sábẹ́ pẹ̀láàyè Ọlọ́run ní aburú ni tí wọ́n ń dá lẹ́jọ́ láti mọ̀ yín pé bó bá ṣe wọ Ọlọ́run ọba ló máa ń ṣe ọlá rẹ̀ ó máa ń fún yàn lọ́kùnrin bí ó sì máa ń fún yàn lóbìnrin bí tó bá sì wù yóò fún yàn ní ọkùnrin àti obìnrin tó bá sì wù nígbà míì yóò ṣèyàn ní ẹni tí ò ní bí kankan yóò yà lágàn ṣé ní tó bá wù Ọlọ́run ọba ló máa ń ṣe báwo ló jẹ́ tó fi jẹ́ pé ńgbà tó lọ́n ṣe eléyìí tó dùn máa yín ẹ̀ ń dunnú ìgbà tó wá ṣe ìdàkejì kí lẹ̀ ń banújẹ́ sí sẹ́yìn gbàgbé ni pé Ọlọ́run ọba ẹlẹ́dàá wa fa'alun lima yurid àṣẹ yóò wù ní. a sì rí i pé ìṣesí ìhà tí àwọn èèyàn kọ sí kábímọbìnrin eléyìí tá a ní ṣẹlẹ̀ láyé jahiliya kọ̀mọ̀yé ṣẹlẹ̀ dì sí. púpọ̀ nínú àwọn èèyàn ni ló jẹ́ pé tìbànújẹ́ òun náà ní fi ń bá ìyàwó àti ọmọ rẹ̀ gbé nítorí pé ìyàwó bímọ kínní ó jẹ́ obìnrin ó tún bímọ kejì òun náà tún jẹ́ obìnrin ó bí kẹta ó jẹ́ obìnrin
ìyàwó tí wọ́n á lóyún ẹlẹ́ẹ̀kẹrin sínú ó wá ń halẹ̀ mọ́ pé tó bá fi lè lọ́ọ́ bí lóbìnrin á jẹ́ pé ìpínyà ó dé láàrin òun àti ẹ̀. obìnrin ọmọ wa bẹ̀rù yóò máa sá sókè sódò báwo láti ṣe tọkùnrin yìí bá lọ mú èrò inú rẹ̀ tó bá musẹ́ tọ́lọ̀ ń bá lọ kádàrà kọ́mọ tóun lóyún rẹ̀ sínú kọ́jọ́ obìnrin ǹjẹ́ ìpínyà wá débí. so eléyìí ń ṣẹlẹ̀ títí dòní yìí báyìí. kódà a ti gbọ́ nípa ẹni tó yẹ pé nítorí pé obìnrin lásán òun náà níyàwó rẹ̀ ń bí ó sì sánlé kúrò fóbìnrin àtàwọn ọmọ rẹ̀ nítorí pé ó ní kí ló ń ti fẹ́ ṣe kí ló ń ti fẹ́ sọ ọmọbìnrin ókè kí ló ti fẹ́ sọ ọmọkùnrin náà sọ ọmọkùnrin wọn máa gbóhùn lọ́ọ̀tà ni tó fi jẹ́ pé wọ́n ra ọmọbìnrin lọ́jà tí bíbí rẹ̀ fi wá jẹ́ bànújẹ́ fún ọ. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn débi pé tó bá tiẹ̀ bí ọmọbìnrin gan wọ́n máa lọ gbé mọ́lẹ̀ wọ́n máa lọ gbé rì mọ́lẹ̀ láàyè wọ́n rì mọ́lẹ̀ láàyè láì tiẹ̀ ṣàánú pọ́mọ kékeré lélẹ́yìí. irú ọmọ wo la rò pé ó jẹ́ lọ́la wọn ò ní ro débẹ̀ wọ́n rì mọ́lẹ̀ láàyè. eléyìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú al-Qur'an nínú suratu Takwir wa idha al-maw'udatu su'ilat bi ayyi dhanbin qutilat. àti pé ẹ rán wọn létí nípa àgbà tó ṣe wípé a ó bi ọmọ tí wọ́n rì mọ́lẹ̀ láàyè pé ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí wọ́n fi pa. ẹ wo nǹkan bẹ́ẹ̀ yẹn o kì í ṣẹni tó pa ńlá abiléèrè ọmọ aláàbíléèrè ẹ̀ṣẹ̀ wo ni wọ́n ṣẹ̀ tí wọ́n fi pa ọmọ náà wàá dojú béèrè kọ ẹni tó pa kí ni mo ṣe fún wọn tí wọ́n fi pa mí kí ni mo ṣe fún wọn tí wọ́n fi pa mí. ẹ sì mọ̀ pé láyé ìsìn náà kò sí tàbí ṣùgbọ́n wípé ń bẹ nínú àwọn èèyàn náà tó ń ṣekú pọ́mọ rẹ̀ nítorí pé irú ọmọ yẹn ò wó ó ń ṣekú pọ́mọ rẹ̀ nítorí pé irú ọmọ yẹn kò wó. tó bá jẹ́ pé táwọn à ń fẹ́ iná lọ́lọ́wọ́n máa ṣe fún wa ní gbogbo ìgbà nítorí dájú ni wípé táyé ò bá ti parẹ́ àti wá sópin rẹ̀ ọba ti súnmọ́ jọjọ. tó bá yẹ pé táwọn à ń tọrọ tá à ń sì ń fẹ́ gbogbo ìgbà lọ́kàn wa lọ́lọ́run bá ń fún wa táyé ò bá ti parẹ́ àti súnmọ́ rẹ̀ àti parẹ́ rẹ̀ ó sì súnmọ́ jọjọ. ìwọ ó wù ọ́ pé gbogbo ìgbà tíyàwó rẹ̀ tó bá lóyún kó jẹ́ pé ọmọkùnrin ní òbí bẹ́ẹ̀ náà ló wọ ẹlòmíì bẹ́ẹ̀ náà ló wọ ẹlòmíì ọlọ́wọ́n bá wọn fún gbogbo yín lọ́mọkùnrin ọmọkùnrin. ó tó dájú ni pé èèyàn ò ní pọ̀ sí ma torí pé ògidì ọkùnrin náà máa bẹ́ńlẹ̀ ayé lọ. so àwọn generation táwọn ọmọ tí yín tẹ̀ ń bí yẹn ta làwọn ọmọ fẹ́ níyàwó ṣé èèyàn pọ̀ sí ma ń gbà tó bá di pé àwọn náà dàgbà èèyàn ní pọ̀ sí ma so èèyàn kàn máa kú dànù náà ni ẹni tó bá ti kú kò ní sẹ́lómi tí ó rọ́pò rẹ̀ ẹni tó bá ti kú kò ní sẹ́lómi tí ó rọ́pò rẹ̀. gbà tó sì jẹ́ pé súnà ọlọ́run ó dá lórí wípé ọlọ́run ń fẹ́ kéèyàn máa bẹ láyé títí di ọjọ́ tí ó ń kà tọ́lọ̀ ń kọ́pọ́ mi èèyàn ó tó yóò fi pé. so àfi dandan káwọn èèyàn máa jẹ́ akọ àtabo. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ànábì ọlọ́run ìgbà táwọn bá ń tọrọ ọmọ tó dáa làwọn máa ń tọrọ. hunalika da'a zakariya rabba qala rabbi habli min ladunka dhurriyatan tayyibah innaka sami'u du'a. ibi ni anabi zakariya ló ti pe olúwa ẹlẹ́dàá rẹ̀ pé wọ́n ọlọ́run fún mi ní àwọn àrọ́mọdọ́mọ tí ó dáa fún mi ní àwọn ọmọ àti àrọ́mọdọ́mọ tí ó dáa. torí ẹ̀ ìgbà tí ọlọ́run fún bàbá ńlá wa ádámù aleyhi salam àti ìyá ńlá wa hawa aleyhi salam tó fún wọn ní oyún àkọ́kọ́ tó dáa ní torí gbogbo oyún tó bá ti ní ọmọ ń kú tó ìgbà tó lọ́wọ́ wá fún wọn lóyún àkọ́kọ́ tí wọ́n bí lọ́mọbìnrin ọlọ́run ní falamma atahuma salihan ja'ala lahu shuraka'a fima atahuma. ní ìgbà tí ọlọ́run bá fún wọn lọ́mọ tó dáa àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní níbí báyìí ọlọ́run bá fi hàn wá pé gbogbo ọmọ tá a bá bí láyé yìí tá a bí dáadáa
tàbí toríkè rẹ̀ pé tàbí tí nǹkan kan ò ṣe fa huwa waladun salih ọmọ tó dànù ńgbà tẹ́ bá bí ó wá kùsẹ́ tí ó ṣe tí ó tún fi sọ di salih àbí talih. tó bá wá ṣẹlẹ̀ báyìí a jẹ́ pé jíjẹ́ tó máa ń jóbìnrin yẹn kò jálèbù kankan àyàfi lọ́dọ̀ àwọn tó rí wọn bá ti dàrú dáadáa ni tìyín kan ní pé ká ẹ máa bẹ́ lọ́hùn kọ́ lọ́wọ́ bọ́ sọ̀mọ́ yín lọ́mọ alálùbáríkà tọ́mọ bá jẹ́ ọmọkùnrin kìí ṣe dandan kó jẹ́ ọmọ dáadáa tó bá jẹ́ ọmọkùnrin kìí ṣe dandan kó jẹ́ ọmọ dáadáa ó lè jẹ́ kó nǹkan ni ó ṣekú pa ọ́ ó lè jẹ́ kó nǹkan ni ó sọ ìgbésí ayé rẹ̀ sínú wàhálà ó lè jẹ́ kó nǹkan ni ò ní jẹ́ kó nísinmi láyé rẹ̀ nǹkan ni ó jẹ́ tí ọ̀tá tó bá di lọ́la kìyàmà. So àwọn náà sì mà láàrin ọmọkùnrin àti ọmọbìnrin kò sí tàbí ṣùgbọ́n àwọn ọmọkùnrin máa ń fún òbí wọn ní wàhálà wọ́n máa ń fún òbí wọn ní wàhálà wá ṣe wàhálà tó yò tààrà tiẹ̀ náà ni kò fi ṣàpèjúwe tó bá jọkùnrin tààrà tiẹ̀ náà ni kò fi ṣàpèjúwe tó bá jọbìnrin ó rí i pé nítorí fojú bàbá rẹ rí nítorí fojú ìyá rẹ rí wọn ó tiẹ̀ fẹ́ bọ́n láàrin kan bẹ́ẹ̀ náà ni àwọn ọmọbìnrin àwọn máa ń jẹ́ ẹni tó ṣe pé wọn kì í fa pọn wọn máa ń jẹ́ ìtútù ojú fáwọn òbí wọn ìdùnnú fáwọn òbí nítorí ẹ̀dá tọ́lọ̀ ń dá àwọn òbí ni kò sí ìtọ́lọ́ wọn bá fún ọ tí ò dáa má ṣe ya rajulun fihi jahiliya má ṣe ya tó ṣe pé ìṣe ayé ojú dúdú ọmọ bẹ lára rẹ tọmọ akọkàn ló wù mí ọ̀kan ò wù mí nínú ṣẹṣẹ ayé jahiliya nìyẹn wọn kò fẹ́ràn ọmọbìnrin ọmọkùnrin nìkan ni wọ́n fẹ́ràn ó sì ń bẹ́nu ṣẹṣẹ àwọn Yorùbá bàjẹ́ ìdí inú tó fi jẹ́ pé tóbìnrin kan bá bímọ tí wọ́n bá sọ pé obìnrin bímọ àbí tí wọ́n bá sọ pé lágbájá bímọ ọkùnrin kan ìyàwó rẹ̀ bímọ ìbéèrè tí ọkọ wá sẹ́nu yín ó náà ni pé sọkùnrin ni àbóbìnrin sọkùnrin ni àbóbìnrin wọlémàdà tẹ́yì sọ pé sóbìnrin ni àbọ́kùnrin sóbìnrin ni àbọ́kùnrin kí tiẹ̀ lọ́fà tẹ́ni sọ pé ọlọ́run ó ṣe lọ́mọ alálùbáríkà ọlọ́run ó ṣe lágbàlagbà kò nídìí kọ́ ọmọ bọ́kùnrin ni bóbìnrin so ọ̀fẹ́ wọn gbowó lórí ẹ̀ kò nídìí kọ́ ọmọ bọ́kùnrin ni àbóbìnrin kọ́lọ́nsá ti ṣe lọ́mọ kínní ọmọ alálùbáríkà tó ẹ rí àwọn obìnrin lọ́dẹ ọkọ àwọn náà tún máa ṣe competition láàrin ara wọn àjàjà tó máa ti rí pé àwọn ọkọ àwọn yẹn wọ́n rọra ní owó lọ́wọ́ wọ́n máa ṣe competition eléyìí tó bá bí obìnrin ìbànújẹ́ wọn máa bá wọn ọ̀kan wá bí ọkùnrin láàrin yẹn wọ́n máa sapá ganga yóò máa ṣèṣe kò sí ro òun yóò máa ṣèṣe pé àwọn ọmọ tó ní ọ̀sẹ̀ kún léyìí gbogbo àwọn ọmọ tiẹ̀ ní ọ̀lọ́lé ọkọ ò ní lẹ́nìkan tí wọ́n máa mójútó lé tiẹ̀ bọ̀ so òun náà tí o bá sọ̀rọ̀ ó lè ṣìṣe eléyìí tí ń bí obìnrin tí o bá sọ̀rọ̀ ó lè ṣìṣe tó bá tún á lọ lóyún mi tó bá ṣàdúrà títí yóò tún lọlé aláwo díẹ̀ sí wípé tọ̀ torí òun ọmọ ibi tá a dùn àwọn ò ti gbà ọmọ tá a wá lọ tọrọ pé kó di ọkùnrin lọ́dọ̀ babaláwo sẹ́yìn máa ń pé kò lè dọkùnrin náà first and foremost ntọ́lọ́n bá sọ pé ọ̀jẹ̀ náà ni ọ̀jẹ̀ ó tún wá ṣe khasara wàá ṣe khasara wàá sófò dànù torí délé ọ̀dọ́ wọ́ wa o ká gbà fọlọ́ ntọ́lọ́n bá fún kálukú kọ́lọ́n wọn bó ṣe ní ọmọ alálùbáríkà. tọ́ anabi sallallahu alayhi wa sallam ó ti fi yé wa nínú sunna báwo ni kí ló dé tó ọmọ máa ń jọ bàbá rẹ̀ kí ló dé tó ọmọ máa ń jọ ìyá rẹ̀ kí ló máa ń fà tó máa fi máa ń jọkùnrin kí ló máa ń fà tó máa fi máa ń jọbìnrin. anabi sallallahu alayhi wa sallam ó ní ìgbà tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá jọ ń ṣe tó bá jẹ́ pé omi ọkùnrin ń ló borí omi tóbìnrin ọmọ ọjọ́ bàbá wọn kò bá jọkùnrin kò bá jọbìnrin tó bá sì jẹ́ pé omi obìnrin ń ló borí tọkùnrin ọmọ ọjọ́ ya wọn kò bá jọkùnrin kò bá jọbìnrin ó sì tún sọ ó tẹ̀síwájú ó ní tó bá yẹ pé ńgbà tọkùnrin àti obìnrin tó wọ́n jọ lájọṣepọ̀ omi ọkùnrin òun ló lékè tóbìnrin tọkùnrin wà lókè tóbìnrin wà nísàlẹ̀ tọkùnrin wà lókè tóbìnrin wà nísàlẹ̀ ọmọ ọjọkùnrin tó bá yẹ pé tóbìnrin ló wà lókè títí ọkùnrin wà nísàlẹ̀ ọmọ ọjọbìnrin kò sí wàá ságbára rẹ̀ fẹ́nìkan láti gbé kan sókè gbé kan sálẹ̀ èyí tọ́lọ́wọ́n bá sọ pé ọ̀sẹ̀ náà ni ọ̀sẹ̀
torí ẹ̀ ló ṣe jẹ́ pé tiẹ̀ ní kó máa bẹ lọ́n pé k'Ọlọ́run bó fún ọ ní ọmọ alálùbáríkà. nínú ṣíṣe wọn ṣáájú kí ẹ̀sìn Islam kó tó dé òun náà ni kí wọ́n máa fẹ́ ìyàwó bàbá wọn. tí bàbá wọn bá kú, ìyàwó tí bàbá wọn bá fi sílẹ̀ wọ́n fẹ́ wọn ò ní bùkátà, wọn ò ní bílà lórí pé ìyàwó bàbá mi bó ní ṣe wá fẹ́. wọ́n sọ pé gbogbo obìnrin tó bá ti wọlé àwọn kò ní jáde ńbẹ̀ mọ́ láéláé, ó bá jẹ́ ìyàwó bàbá wọn tí ó bá sá ti jẹ́ ìyá wọn, wọ́n máa ń fẹ́. bákan náà wọ́n á máa fẹ́ gbọ́n wọn tún fẹ́ àbúrò pẹ̀lú ẹ̀, wọ́n á máa fẹ́ gbọ́n wọn tún fẹ́ àbúrò pẹ̀lú ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe láyé ojú dúdú, nítorí pé obìnrin lọ́dọ̀ tí wọn kọjá mọ́ nǹkan kankan lọ títí. ìdí nu tí wọ́n fi kórìíra kún bí obìnrin, nítorí pé tí wọ́n bá bí obìnrin àwọn máa ń wò pé ẹrù lásán wàhálà ni, ẹrù lásán wàhálà ńlọbìnrin jẹ́. àwọn ọmọ dìka yóò máa fáwọn wàhálà ṣe, kò sì wúlò fáwọn bíi ti wùlé ó kéré mà, nítorí pé tógun bá dé kò ní lè kópa ńbẹ̀, tógun bá sì dé irú wọn ni wọ́n máa kó lẹ́rúgun tí ó padà di nǹkan àbànújẹ́ fáwọn òbí wọn. ìdí inú tí wọ́n fi fẹ́ bí obìnrin, torí pé bí ìṣẹ̀mí tí wọ́n ti ṣe rí ìṣẹ̀mí kájagun ni. walhamdulillah, ní ìgbà tí Islam dé, Islam yí àgbọ́yé yìí padà, kí wá sàwọn lárúbáwá nìkan àwọn ni wọ́n máa ń wo àwọn obìnrin ní ìwà àbùkù. gbogbo àwọn ẹ̀yà pátá ṣáájú kí Islam ó tó dé àti títí di sìn àwọn ẹni tí ò jẹ́ mùsùlùmí, ojú tó ń fi ń wo obìnrin kìí ṣe ojú alápọ̀nlé, kìí ṣe ojú tó dáa, ojú ẹni àbùkù ni. kódà nínú apá kan nínú civilization àwọn Rome, kò pẹ́ kó jìnnà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ka obìnrin kún èèyàn. àwọn Rome tọ́jú òyìnbó, kò pẹ́ kó jìnnà wọ́n ṣẹ̀ṣẹ̀ ka àwọn obìnrin kún èèyàn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa wò pé bá àlìjànú kan bóyá kíní kankan tí ò dáa bí ohun bí kíní kankan, ojú tí wọ́n fi ń wo obìnrin nù. torí ẹ̀ tí bá tún wo civilization àwọn òyìnbó náà títí di bá ń ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ní Amẹ́ríkà, wọn ò tí ì fún obìnrin ní ẹ̀tọ́ tó dọ́gba pẹ̀lú tọkùnrin dòní. bí wọ́n ti ṣe ń pariwo tó yẹ kó àwọn ní ọmọ lọ́gùn rẹ̀ fún gbogbo olúlé ayé wípé àfi kẹ́ fáwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn, ó yẹ kẹ́ fún wọn ní equality láàrin ọkùnrin àti obìnrin. títí di bá ń ṣe ń sọ̀rọ̀ yìí báyìí obìnrin ò tí ì gba equal right pẹ̀lú ọkùnrin ní Amẹ́ríkà dòní. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn European countries tẹ́ ẹ̀ máa jọ ń ṣiṣẹ́ lọ́fíìsì kan náà lọ́kùnrin àti obìnrin láwọn European countries àti Amẹ́ríkà yẹn, obìnrin gan lè máa ṣe wàhálà jọkùnrin lọ. ó lè jẹ́ pé òun tún ní additional hours tí ó tún ṣiṣẹ́, but at the end of the day owó oṣù tí ó gbà kò ní tó tọkùnrin, owó oṣù tí ó gbà kò ní tó tọkùnrin. àwọn náà sì ní ẹni tí ń pariwo pé ẹ fáwọn obìnrin lẹ́tọ̀ọ́ wọn, ẹ jẹ́ kí wọ́n dọ́gba, wọ́n máa gbé gbogbo rubbish nonsense wọ́n máa gbé wá bá wa, nígbà tó ṣe pé àwọn gan alára ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń gbé wá bá wa ń kọ́ àwọn gan ò lò lórí ara wọn. ìgbà tí Islam dé, Islam fi yé wa wípé obìnrin èèyàn ló náà gẹ́gẹ́ bí ọkùnrin. Ọlọ́hun bá ń sọ fún wa nínú suratul Hujurat, ó ní ya ayyuhan nas inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum. ẹ̀yin èèyàn ńṣe la máa ṣẹ̀dá yín látara ọkùnrin kan obìnrin kan. Islam fi hàn á pé èèyàn lóbìnrin gẹ́gẹ́ bí ọkùnrin náà ti ṣe jẹ́ èèyàn. obìnrin òun náà lè jẹ́ni tó jẹ́ni àpọ́nlé jù lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé òní bá ń páyà Ọlọ́run ọba jù, gẹ́gẹ́ bọ́kùnrin náà ti ṣe lè jẹ́ni àpọ́nlé jù lọ́dọ̀ Ọlọ́run tó bá ṣe pé òní bá ń páyà Ọlọ́run ọba jù. níbi gbogbo rubbish nonsense eléyìí tí àwọn Lárúbáwá ń ṣe ṣáájú kí Islam ò tó dé, àyípadà bẹ̀rẹ̀ sí ní dé bá. àyípadà nípa pé àṣì àwọn obìnrin yìí náà gẹ́gẹ́ bí wa làwọn náà rí látara akọ àti abo lọ́lọ́run ti ṣẹ̀dá wa. àwọn fi nǹkan kan dáa ju àwọn obìnrin lọ, èyí tó lè mú wa dáa ju ẹlòmíì lọ òun náà ní páyà Ọlọ́run. ajẹ́ ìpè ńtọ́ yẹ ká máa dù òun náà ní bá ti ṣe jẹ́ni tí ó máa páyà Ọlọ́run. Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún fi hàn wá pé àwọn obìnrin náà lẹ́sìn, wọ́n ní ẹ̀sìn, àwọn náà gbọ́dọ̀ sin lọ́n. àwọn náà tó bá sì sin lọ́n wọ́n gbẹ̀san lórí sísìn tí wọ́n ń sin Ọlọ́run. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pọ́kùnrin náà lẹ́sìn, òun náà gbọ́dọ̀ sin lọ́n, tó bá sì sin lọ́n yóò gbẹ̀san lórí sísìn tí ń sin lọ́n. Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní man amila salihan min dhakarin aw untha wa huwa mu'min falanuhyiyannahu hayatan tayyiba walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun. Ọlọ́run ọba sọ eléyìí nínú suratu Nahl,
Ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe dáadáa kò bá àjọkùnrin kò bá àjọbìnrin pẹ̀lú májẹ̀mú kó jẹ́ mùmínì ẹni tó bá ṣe dáadáa lọ́kùnrin àbóbìnrin tó ní tìǹ sì jólùgbàgbọ́ òdodo Ọlọ́run ní mo búra o falanuhyiyannahu hayatan tayyiba dájúdájú a ó mú sẹ̀mí ní ìsẹ̀mí èyí tó dára walanajziyannahum ajrahum bi ahsani ma kanu ya'malun Ọlọ́run ní mo tún búra á san wọ́n lẹ́san eléyìí tó rẹwà jù tí wọ́n ṣe níṣẹ́ lọ ó túmọ̀ sí pé tọkùnrin bá ṣe dáadáa tó sì jẹ́ mùsùlùmí mùmínì yóò gbẹ̀san rẹ̀ bẹ́ẹ̀ náà ni mùsùlùmábìnrin tó náà bá ṣe dáadáa tó jẹ́ mùsùlùmá mùmínà òun náà gbẹ̀san tiẹ̀ náà bẹ́ẹ̀ torí rẹ̀ kó jẹ́ eléyìí tó ẹ máa ń sọ pé obìnrin ò lẹ́sìn kò sí lẹ́sìn ṣe bọ́kùnrin ó wà àlìjánnà obìnrin náà ó wà àlìjánnà wanudu an tilkumul jannatu uristumuha bima kuntum ta'malun wọ́n pè wọ́n pé àlìjánnà nù àti jogún rẹ̀ fún yín nítorí ń tẹ́ gbélé ayé ṣe tó bá jẹ́ pé obìnrin ó bá lẹ́sìn ọkùnrin náà lẹ́sìn ẹ kàn rò pé èèyàn kan wà àlìjánnà bá ní nígbà tó ṣe pàgbàlà bàbá wa ni rárá wàá ṣiṣẹ́ rẹ̀ ni ló fi lẹ́tọ̀ọ́ sí torí obìnrin lẹ́sìn gẹ́gẹ́ bí ọkùnrin náà ti ṣe lẹ́sìn dandan ni kó ní kálukú wa kó sin lọ́wọ́n bá wa. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí wọ́n bá ṣe dáadáa wọ́n gbẹ̀san dáadáa bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó bá ṣe àìdá yóò jìyà àìdá yẹn ẹni tó bá ṣe dáadáa yóò gbẹ̀san dáadáa ẹnikẹ́ni nínú ọkùnrin àti obìnrin náà tó náà bá ṣe àìdá yóò tún jìyà rẹ̀ Ọlọ́hun bá ní liyu'adhdhiba al-munafiqina wal-munafiqat wal-mushrikina wal-mushrikat wa yatuba Allahu 'ala al-mu'minina wal-mu'minat wa kana Allahu ghafuran rahima Ọlọ́hun bá yóò fi àjẹ àwọn munafiki lọ́kùnrin àti àwọn munafiki lóbìnrin àwọn ọ̀sẹ̀bọ lọ́kùnrin àtàwọn ọ̀sẹ̀bọ lóbìnrin yóò wá foríjì àwọn múmìnì lọ́kùnrin àtàwọn múmìnì lóbìnrin torí rẹ̀ an-nisa'u shaqa'iqur rijal àwọn obìnrin tẹ́ rí yẹn ọmọ ìyá àwọn ọkùnrin ni wọ́n ọmọ ìyá àwọn ọkùnrin ni wọ́n ìdájọ́ tó bá ṣẹ lórí ọkùnrin yóò ṣẹ lórí obìnrin náà ẹ wo bí Islam ti ṣe ń gbé bọ̀ oníkálukú ti bẹ̀rẹ̀ sí ní dára rẹ̀ mà pa àwọn obìnrin yìí báyìí wọn ò ṣe fojú di o àsáwọn náà Ọlọ́run bá ṣe ẹ̀sìn lọ́ràn yẹn lórí wọn torí káwọn náà lè bá gbẹ̀san torí kẹ́ni tó jìyà nu wọn náà lè bá jìyà eléyìí túmọ̀ sí wípé wọ́n dọ́gba níbi dáadáa wọ́n sì dọ́gba níbi àìdá Ọlọ́run bá wa ó tún fi yé wa wípé gbogbo tẹ́ ń ṣe láyé ojú dúdú tẹ́ ẹ sọ obìnrin di pọ́ǹtọ́ tí wọ́n jámọ́ kankan tẹ́ ẹ pé obìnrin tọkọ rẹ̀ bá kú abọ́kọ rẹ̀ ò tí kú ẹ máa fi tipátipá ẹ máa fi àwọn obìnrin wọ́n máa fi tipátipá fi obìnrin tẹ́nìkan bá kú ní ìsìn nínú fámìlì nígbà tó kú ẹnìkan kan wá sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ni yóò wá mú aṣọ kan báyìí bí èkìsà tó bá ti mú tó bá ti sọ́ọ̀lù obìnrin tó bá ti lè kán obìnrin lára báyìí obìnrin ọlọ́mánu ìyẹn ni pé ó ti di ìyàwó òun túláàsì kò síbi tó lè yẹ sí kò bá jẹ́ ìyàwó bàbá rẹ̀ kò bá jẹ́ ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ kò bá jẹ́ ìyàwó àbúrò rẹ̀ kò bá tiẹ̀ jẹ́ ìyàwó ọmọ rẹ̀ tó bá ti mú èkìsà kan tó bá ti sọ́ọ̀lù obìnrin tí ọkọ rẹ̀ kú yẹn obìnrin yẹn ò níbi rè mà Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa ni rárá asẹ́lẹ̀ wọ̀ láti sin lọ ya ayyuhalladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa karha ya ayyuhalladhina amanu la yahillu lakum an tarithu an-nisaa karha ẹ̀yin olùgbàgbọ́ òdodo kò tọ́ sí yín rárá kẹ́ ẹ máa fi tipátipá jogún àwọn obìnrin kò tọ́ sí yín rárá kẹ́ ẹ máa fi tipátipá jogún àwọn obìnrin ọbanilọ́kànjẹ́ ẹ wọ àti ìgbà tó lọ́wọ́ bá ti ṣe léyìí léèwọ̀ ìṣesí yìí máa ṣẹ́kù láàrin àwọn Yorùbá wọ́n máa ń sọ obìnrin lópó dìsìn tí ọkọ bá kú wọ́n á sọ fóbìnrin yẹn wípé dandan àwọn ti sú lópó fábùrọ̀ ọkọ rẹ̀ ẹ sì rí i pé Yorùbá kì í ṣe pé gbogbo obìnrin tọkọ rẹ̀ bá kú náà ni wọ́n máa ń sú lópó fẹ́ lòmíì obìnrin tí wọ́n sú lópó fún ẹlòmíì yóò jẹ́ pọ́kọ rẹ̀ tó kú yẹn ó fowó sílẹ̀ dáadáa nítorí pé tí ò bá fowó sílẹ̀ kí ni bẹ́nẹ́fìtì kóbìnrin yẹn ṣẹ́kù nù fámìlì wọn tó bá wà fowó sílẹ̀ dáadáa wọ́n wà ní túláàsì láàlá gbọ̀ngàdàn àwọn oṣù ló pọ̀ fábùrò ọkọ rẹ̀ so that kò ní béèrè ẹ̀tọ́ rẹ̀ nínú ogún ọkọ rẹ̀ tọkọ filẹ̀ kò sì ní láǹfààní àti béèrè ẹ̀tọ́ àwọn ọmọ rẹ̀ nínú ogún bàbá wọn tó fi sílẹ̀ nígbà tí wọ́n bá ti sú lópó fábùrò ọkọ rẹ̀ àbúrò ọkọ wọ́n mọ̀ á kọ̀ǹtúrò gbogbo dúkìá ọkọ nígbà tí ìyàwó bá wá rẹ́ẹ̀sì aláàmù yìí pé ẹ pín ogún ọkọ òun lánàá ni wọ́n sọ pé kí làwọn tó fẹ́ pín ṣebí bó ṣe ń tọ́jú yín làwọn náà ń tọ́jú yín yìí báyìí àwọn ń tọ́jú wọ ìyá àwọn tún ń tọ́jú ọmọ
kí ni máa dẹ̀yìn obìnrin láàmú náà rí torí pé wọ́n fẹ́ jẹ obìnrin yẹn mógún ni nígbà tí wọ́n bá ti wá rí i pé àwọn ti tẹ̀ lórí ba àwọn ti sọ́ di dìndìnrìn àwọn ti sọ́dọ̀ bọ ìgbà náà wọ́n tún lè kọ́ ọmọ wọn tí wọ́n súpò rẹ̀ náà sí tí wọ́n súpò rẹ̀ fún wọn tún lè kọ́ sí wípé bí ó bá wọ̀ fún ọkọ ọlẹ̀ tọ́ni tí wọ́n á sọ pé ọkọ rẹ̀ lónìí kọ́ ọlẹ̀ iṣu pé ọkọ rẹ̀ lánàá fogún sílẹ̀ ó ti di nǹkan tí wọ́n ti parẹ́ tọ́ba wa ní ogún ọkùnrin lánàá kọ́ àbẹ́ tí ẹ gbọ́rọ̀ wèrè ẹ gbọ́rọ̀ wèrè tóbìnrin ń sọ lẹ́nu ni èwo lọ́rọ̀ wèrè ẹ pín ogún yìí báyìí wọ́n sọ pé tọ́ba yẹ pọ́ bá mú nǹkan kan wá sílẹ̀ àwọn tí ò tí ì kó kọ́ wa kó so Yorùbá ń ṣerú ẹ̀dọ́ ni o nínú àṣà Yorùbá tí ẹ̀gbọ́n bá kú wọ́n máa ń súpò ìyàwó rẹ̀ fábúrò rẹ̀ ṣùgbọ́n tọ́ba yẹ pọ́ àbúrò ló kú wọ́n ní ẹ̀gbọ́n kò ní súpò ìyàwó rẹ̀ nítorí pé a kì í fẹ́ ìyàwó ọmọ ẹni wọ́n kẹ ẹ̀gbọ́n kún bàbá wọ́n wá láwọn ìfẹ́ ìyàwó ọmọ wọn àbí òye wa àmọ́ tó bá yẹ pé ẹ̀gbọ́n ló kú wọ́n sùpò ìyàwó rẹ̀ fábùrò rẹ̀ àbúrò fitú láti fẹ́ yẹn tẹ̀bẹ́ ẹni tó kú tó fẹ́ ẹni tó kú nígbà tó fẹ́ ṣé bó rí òwú ni tẹ́ ẹ bá sì rẹ́ nìkan tó bá wù yín tẹ́ ẹ bá fẹ́ ó yàtọ̀ sẹ́ni tí wọ́n ti bọ̀ yín lọ́rùn ní túláàsì àbí wọ́n ti ẹ̀yin náà bọ̀ lọ́rùn ní túláàsì torí de eléyìí báyìí ọwọ́ á ní kí ni ìdájọ́ kẹ́ ẹ mọ sóbìnrin ló polo ti gbọ́ ẹ̀ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ tọkọ obìnrin kan bá kú tó bá wù láti fẹ́ ní bọ́dì nínú fámìlì yẹn náà ó lè fẹ́ kò bá jẹ́gbọ́n ẹni tí ọjọ́ kọ rẹ̀ tẹ́lẹ̀ kò bá jábúrò rẹ̀ bàbá rẹ̀ sáni ò gbọ́dọ̀ fẹ́ kò gbọ́dọ̀ fẹ́ bàbá ọkọ ti tẹ́lẹ̀ yẹn torí pé Ọlọ́run ní wa halailu abnaikum alladhina min aslabikum ẹ ò gbọ́dọ̀ fẹ́ àwọn ìyàwó àwọn ọmọ yín tó ṣe yí pé láti bàràbàrà àdìyín làwọn ọmọ náà ti jáde ọmọ yín ọba àbẹ́láyé ọmọ yín ọba àtìkú so ṣùgbọ́n tó bá wù láti fẹ́ ẹ̀gbọ́n ẹni tí ó fẹ́ tẹ́lẹ̀ ó lè fẹ́ tó bá sì wù láti fẹ́ àbúrò rẹ̀ ó lè fẹ́ tó bá sì wù láti jáde kó mẹ́kọ́ lọ́kọ́ ń bomi àbúrò túláàsì rẹ̀ mú àti ẹsẹ̀ pé létí yín ti síìzì rẹ̀ ilé yín ti sọ́ dẹrú. bákan náà nígbà tẹ́sí Islam wa nígbà tó dé ó fi hàn wípé ń tẹ́ǹsẹ̀ láyé ojú dúdú kò sí máa o láyé ojú dúdú obìnrin ò lè dówó ní o obìnrin ò lè dówó ní wọ́n á máa ní òun náà mọ́wó ni wọ́n á máa ní obìnrin mọ́wó ni ṣùgbọ́n nígbà tí Islam ti dé ó fi hàn pé obìnrin lè lówó tiẹ̀ ọkùnrin náà lè lówó tiẹ̀. lirrijali nasibun mimma iktasabu walinnisa'i nasibun mimma iktasabna Ọlọ́run ní àwọn ọkùnrin wọ́n nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ tùjọ àwọn obìnrin àwọn náà nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ tùjọ tó o bá ṣiṣẹ́ tó ṣe wàhálà tó tuwó jọ ìwọ ló ní nǹkan rẹ ó bá àjọkùnrin ó bá àjọbìnrin ẹ dákun bó la ti fẹ́ rírò ẹ̀tọ́ yìí tí ì bá ṣe nínú Islam kò síbi tá a ti fẹ́ rí ìwọ ló ṣiṣẹ́ ló ṣe wàhálà ìwọ ló lówó rẹ bẹ́ẹ̀ ní Islam wí kò bá jẹ́ pé ìwọ tó ṣiṣẹ́ tó ṣe wàhálà yẹn ọkùnrin ni ọ́ kò bá sì jẹ́ pé ìwọ tó ṣiṣẹ́ tó ṣe wàhálà yẹn obìnrin ni ọ́ torí obìnrin lè dówó rẹ̀ ni ọkùnrin náà lè dówó rẹ̀ ni. tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí bàbá bá kú tó bá fọmọ́lẹ̀ ọmọkùnrin àti ọmọkùnrin nìkan ló máa ń jogún ọmọkùnrin nìkan ló máa ń jogún wọn kì í fóbìnrin ní kankan nínú ogún tí bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ àbọ̀mọ ìyá rẹ̀ àbọ̀mọ rẹ̀ bá fi sílẹ̀ nítorí pé obìnrin lòun ẹ̀ríkìtà alákọ̀ọ́kọ́ yẹn ipò obìnrin láǹfààní àti lówó tiẹ̀ gẹ́bọ́kùnrin náà ṣe láǹfààní àti lówó tiẹ̀ ẹ̀rí pé títí dòní lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin nísìn wọn à bìlíìfù pọ̀ yẹ kí ìyàwó tàwọn dówó ní. ẹ̀rí pé sisi ayé jàhìlíyà ń sìn bẹ pẹ̀lú àwọn èèyàn dì sí tó bá ṣèṣì kófìrí owó lọ́dọ̀ ìyàwó rẹ̀ yọ bara jẹ́ ni ní ọmọ bínú ní ọmọ tutọ́ sókè tí ọmọ fojú gbà òun gẹ́gẹ́ bí ìkà ó lè yọ ọmọ wa wọ́n ọ̀nà tí ó fi gba owó yẹn kúrò lọ́dọ̀ ìyàwó yẹn gbogbo owó tó bá sì ti gbà kúrò lọ́dọ̀ rẹ̀ kò ní dá padà mọ́ tí ìyàwó bá béèrè owó òun yọ sọ pé òun ó lè dànù àbí ẹni tó gbọ́ pé ìyàwó òun ra lẹ̀ ńkọ́ tó ti torí rẹ̀ tọ́kọ ìyàwó ó ló ń kàn kíkọ mẹ́ta àbí èyí tó tiẹ̀ padà gbọ́ pé ìyàwó ti kọ́lé yóò lọ kọ́lé mọ̀ ńlá owó tiẹ̀ ló jí ni tó fi kọ́ ọmọ ọ̀la àbí Yorùbá wo ni ó kọ́lé mọ́ ọ̀la kò kúkú jíwò rẹ kò má bọ́ mójútó ṣọ́ọ̀pù tábà yìí pé ṣọ́ọ̀pù ti mójútó ńkọ́ abájọ tó wòye pé wọn náà ló sì finú fẹ́dọ̀ fílẹ̀ tó ní kó máa lọ rà kó máa tà obìnrin yìí wá di pọ́kọ́lé fìtínà wá bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn yóò ní kíyàwó máa gbà yọ̀ǹda lọ́dọ̀ òun kó tó náwó rẹ̀ owó tiẹ̀ àbówó tiẹ̀
pé àwọn gbọ́ pápá kan náà fuqahau sọ bẹ́ẹ̀ wọ́n tó sọ bẹ́ẹ̀ ní ìsìn fuqahau tó sàlàyé bí wọ́n ṣe sàlùwàlá tó máa ṣe tó sì béèrè bó ni wọ́n ṣe ṣe èyí tó wá jẹ mọ́ bó ṣe jẹ́wọ́ ìyàwó fuqahau sọ̀rọ̀ ní ìsìn. eléyìí túmọ̀ sí pé ìyẹn jẹ́ ó sì wádìí sí i fọ́pọ̀lọpọ̀ ọkùnrin lórí àwọn ìyàwó wọn. kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tí wọ́n á tọrọ ọmọ wọn kó àwọn fẹ́ fẹ́ tí bàbá tó ṣe pé wọ́n sorí kọ́ wọ́n dákẹ́ wọ́n ń ronú wàláhì bàbá máa ti ń rò nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa ti ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n bá délé ọkọ àbíbò ni wọ́n náà ń ṣe síyàwó rẹ̀ ẹ̀yin Mr. Man síbẹ̀ yín náà mọ̀ pé wàá yín ọ̀dà ibi kà ní bó lẹ́ ń ṣe sáwọn ìyàwó yín ìkàmọ́tù lẹ́yìn tẹ́ ti dá méjì àwọn ọmọ ọlọ́mọ tán tẹ́ ti sọ wọ́n di aláàbọ̀ ara síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nu yín ò ní hesitate láti tún lé wọn ránṣẹ́ sáwọn òbí wọn. ìdí nu tó fi jẹ́ pé ẹni tí ṣẹ̀ṣẹ̀ ń lọ ilé ọkọ bàbá rẹ̀ ó máa ronú náà pé bóun ni tọmọ yìí náà já sí ṣé bá a rí bí wọ́n ṣe ń sa àwọn obìnrin níìsín. nígbà tóbìnrin kọ́lé wọ́n á bẹ ọkọ títí kọ́kọ́ dákun kọ́ mọ́ le nítorí pé obìnrin kọ́lé ọwọ́ á ní ọ̀dà àwọn ò ní le ṣùgbọ́n condition bẹ́ẹ̀. What is that condition? ló bá ní condition yẹn ni pé yọ kọ sára léyìn wípé ilé àwọn ó kọ́lé àwọn ká pé ilé ọlọ́ọ̀lẹ̀ ìnílé ìyàwó ilé ẹlẹ́kọ̀ọ́ tútù ìnílé ọkọ wa ni yọ kọ sí ara léyìn pé ilé ẹlẹ́kọ̀ọ́ tútù nàmbà 2 yàtọ̀ sí ilé fámìlì wọn tí ń bẹ ń gbòòrò yọ wá ní kọ́kọ́ sára lé tó ìyàwó lọ́kọ́fà ilé ọlọ́ọ̀lẹ̀ nílé tiwọn dípò tí wọ́n kọ síbẹ̀ pé ilé ọlọ́ọ̀lẹ̀ nàmbà 2 yọ wá ní kọ́kọ́ sára lé rẹ̀ ó kọ́ lé tàwọn pé ilé ẹlẹ́kọ̀ọ́ tútù nàmbà 2 àìmọye irú ẹ̀ lọ́wọ́ àánú adúpẹ́pẹ́ ìṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí. wọ́n wá di pé tí irú ìyá ń bá lọ kú tó bá ṣáájú ìyàwó kú fámìlì ọwọ àbí wọn ni wá wọn wà pé ilé ọmọ wa la fẹ́ kẹ́ kúkú ńbẹ afẹ́ ṣe lé bá a ṣe fẹ́ ṣe ilé ọmọ yín báwo èmi mọ nílé pé ẹ ti ẹ gbọ́rọ̀ kí lẹ kọ sáré ilé ẹlẹ́kọ̀ọ́ tútù ebi ilé ọlọ́ọ̀lẹ̀ ń létí wọn wà á fi tipátipá gba dúkìá obìnrin wọn sì mọ̀ pé àwọn náà làwọn sọ bẹ́ẹ̀ o pé kọ́kọ́ ọmọ bàá bínú tó bá tún lọ ṣẹlẹ̀ wípé ìyàwó yẹn lọ́kọ́kọ́ kú àtẹ́lẹ̀ náà ńkọ́ ilé ti di tọkọ nù tó gbogbo orí eléyìí ló ń ṣẹlẹ̀ kèé wù wọn kíkọ́ àwọn obìnrin ó dánwò tí wọ́n ní kèé wù wọn rárá. bákan náà Ọlọ́hun Ọba Ẹlẹ́dàá wọn ó fi hàn wá wípé ogún jíjẹ ń bẹ fọkùnrin ń bẹ fóbìnrin obìnrin ó jogún ọkùnrin ó jogún kò tọ́ kẹ́ẹ̀yàn obìnrin jẹ́ nítorí pọ́ bàjẹ́ obìnrin eléyìí ò sí nínú òfin mi gbogbo òfin tí wọ́n ń kọ́ láyé yìí kò sírù rẹ̀ kò sírù tó wà nù Islam torí pé ìyẹn jẹ́ iná ni wọ́n yin obìnrin jẹ títí dòní Islam nìkan ló fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tí wọ́n náà wá yóò nu tó ya dìndìnrìn tó ń tanra rẹ̀ jẹ pẹ̀lú àwọn dìndìnrìn òyìnbó tó ń tanra wọn jẹ òyìnbó tí ọ̀gbọ́n jò lóyìnbó gbọ́n òyìnbó tí ọ̀gbọ́n tó gọ̀ jùgbà tilẹ̀ ti má lọ wọn náà máa sọ pé àwọn obìnrin o I need the equal right báwo àbẹ́ ìgbóponu ni Ọlọ́hun Ọba Ẹlẹ́dàá sọ pé walaysa dhakaru kal untha Ọlọ́hun sọ pé ọkùnrin ò dà bí obìnrin wọ́n wá sọ pé túláàsì ọkùnrin ò dà bí obìnrin ó dà kò burú obìnrin ẹgbẹ́ rẹ ní kó fẹ́ kẹ́ ẹ máa bí màsúkárì obìnrin ẹgbẹ́ rẹ ní kó fẹ́ àwa ti gbà wípé obìnrin ò dà bí ọkùnrin ọkùnrin ò sì dà bí obìnrin ṣùgbọ́n ẹ̀yin obìnrin tẹ̀ ń yarí nìsín tẹ̀ sọ wípé obìnrin dà bí ọkùnrin kò sí wàhálà ẹ sì tún tẹ́ra yín jẹ any what a man can do a woman can do better kò sí wàhálà kò sí wàhálà kí mo pé lọ́la kó fẹ́ wúrọ̀ ọ̀la mo pé lọ́la madam kó fẹ́ wúrọ̀ ọ̀la madam ẹ dákun ẹ wá bímọ ẹ àti bímọ láì tá di ẹ̀yìn èhùwò rubbish ẹ wá sọ pé obìnrin ntọ́kùnrin bá lè ṣe obìnrin tún lè ṣe dájú bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà àwọn dìndìnrín ń sọ̀rọ̀
ẹnu tiyín wá ní gbé fèrè rẹ̀ jáde gbogbo atẹ́gùn tí òyìnbó ń fẹ́ sí fèrè ńlọ òyìnbó ẹnu tiyín ní gbà jáde nàìjà nbọlẹ afọpọlọ tiyín sí torí de eléyìí báyìí ọkùnrin ò dà bí obìnrin o ọkùnrin ò dà bí obìnrin wọ́n yàtọ̀ wọ́n náà tara yẹn ti ń da kọ́bọ̀dù rẹ̀ wú tara rẹ̀ wo kọ́bọ̀dù ń ṣe kẹ́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  obìnrin ti sá jáde ìtàlọ́kọ́ba kí ló ń ṣẹlẹ̀ ìmọ̀ tí ń dúnnú kọ́bọ̀dù ni tí ń dúnnú kọ́bọ̀dù o ọwọ́ tọkùnrin kan fi dá ọkàn obìnrin ọkọ̀ọ̀kọ̀ balẹ̀ tí ń dúnnú kọ́bọ̀dù o kọ́bọ̀dù èwo ń bẹ̀ so pé ìmọ̀ bóyá tiwájú dákúnlọ́ abijókòjọ́ gbàtọkùnrin máa ń lọ bí ọkùnrin tí ń lọ bí ọkùnrin láì mú nǹkan kan lọ́gán tí ń lọ pé kí ni nǹkan náà ẹ dákun bàbá alágbájá ẹ rọra o yóò tún fẹ́ kó tóbìnrin ràn ẹ rọra o torí àmọ́ tó lè máa dún kí ló lè máa dún bó kí ni dákúnlọ́ abijókòó mẹ́rin ọkàn sí kọ́bọ́ọ̀dù ni bó ṣe sí kọ́bọ́ọ̀dù tàbí sí kọ́bọ́ọ̀dù lọ́ba ara yan àyàn bọ́ọ̀bì kọ́ wá pa ẹ dákun ẹ̀yin ni ẹ bá ń pa so ọwọ́ á sì sọ pé obìnrin dọ́gba pẹ̀lú ọkùnrin ń bò ń bẹ̀ sẹ́bẹ̀ yìí náà mọ̀ tẹ́ ń bá wa mọ́tò lọ tẹ́ bá ti rí onímọ́tò tó wà wájú yín ti ń gbọ̀n tí ọ̀ma ti ń ṣe kẹ́ ẹ tó rí kẹ́ obìnrin lè léyìn torí gbogbo ó ti dàrú ma lọ tẹ́ bá sì tún fẹ́ dàrú ma lọ sí ẹ sá ti máa tẹ ọ́n pínpín pẹ̀tọ́ ọkàn lè pa mọ́tò pé obìnrin tó bá wù yẹn ṣe ó túmọ̀ sí pé wọn ò dọ́gba àbòsí ni pé ntọ́kùnrin bá lè ṣe obìnrin lè ṣe jù bẹ́ẹ̀ lọ torí de eléyìí báyìí Islam ẹ wọ àwọn òyìnbó yẹn alábòsí gidi ni wọ́n wallahi obìnrin wọn yẹn fún ní nǹkan kan nínú ogún títí dọ̀la nínú civilization òyìnbó àwọn tó ń sọ pé Islam ò fóbìnrin ní equal right kí lẹ́yìn fún ẹ fún ní nǹkan kan kí ni wọ́n fóbìnrin wọ́n sọ pé tóbìnrin tọkọ rẹ̀ bá kú tó sì jẹ́ pé ó lòóka òun ni ó kó gbogbo dúkìá ọkọ rẹ̀ lọ ẹ wo equal right tí wọ́n ń tọrọ fún wa o ok àwọn ọmọ rẹ̀ káwọn ọmọ jàgbọ́n àwọn àyà rẹ̀ káwọn ọmọ jìyà àwọn bàbá rẹ̀ kó wọn máa jàbámà àfi ntọ́ bá wúyàwó yìí láti bùn wọn ẹ dákun bó wa lè léyìn tí wa bolo ti bá làákà yìí bolo ti bá làákà yìí bákan náà nígbà míì wọn ò ní ogún yóò dá lórí bọ́kùnrin bá ṣe kọ àkọọ́lẹ̀ pé kí wọ́n ṣe lórí ẹ̀ ni ó lè sọ pé kí wọ́n fún ọ ní mọ́tò òun kí wọ́n fẹ́ lómi ní bisikíìtì dọ́sìn kan bẹ́ẹ̀ ni kọ́dà lómi ọ sọ pé even bisikíìtì ẹyọ kan ẹ̀ gbọ́dọ̀ fún lágbájá because ọ dànù bí mi ń jọba yìí ọmọ rẹ nífa ha la ilaha illallah ọlọ́run pín ogún ó pín lọ́nà tó yẹ kó tayọ ẹni tó fowó lẹ̀ ó tó bẹ́ẹ̀ tó sọ pé nìkan sẹ̀mí ẹnìkan ò ní gba kínní ọ̀wọ́n ó fún túláàsì náà ni bókù bá máa jíjí kọ́ wa gbà ọlọ́run tún fún lẹ́tọ̀ rẹ̀ ní wọ́n máa jóbìnrin tó pọ̀ gbóbìnrin nìkan lẹ́ fi sílẹ̀ sáyé wọ́n wá pọ̀ ọlọ́run ẹ fún wọn dá 2/3 gbogbo dúkìá bàbá wọn àbí ìdá 2/3 gbogbo dúkìá ìyá wọn tó kú àbí ìdá 2/3 gbogbo dúkìá ọmọ wọn tó kú. bákan náà ọlọ́run tún fún lẹ́tọ̀ rẹ̀ ńgbà tó já ntí wa àbúrò wa lóbìnrin ọlọ́run tẹ́ bá kú láyé yìí tẹ́ ẹ fẹ́ nìkan kan lẹ̀ àyàfọ́ ọmọ ìyá yín lóbìnrin ó nìkan lẹ́ fi sílẹ̀ sáyé ọlọ́run kò fún dajì dúkìá yín tẹ́yìn ọmọ lé àbúrò yín dànù ẹ̀gbọ́n yín dànù kẹ́ ẹ ní nǹkan kan ní ogún mi àní wọ́n ní tó bá jẹ́ pé àwọn nìkan lẹ́ fi sílẹ̀ sáyé lóbìnrin yẹn yóò jẹ́ dajì dúkìá rẹ̀ ọlọ́run fún wọn lẹ́tọ̀ọ́ wọn báyìí. bákan náà ọmọbìnrin tó máa wákùnrin bí Islam tún fún lẹ́tọ̀ọ́ rẹ̀ pé tó bá ṣẹlẹ̀ wípé ọmọbìnrin tó máa wákùnrin bí nìkan la fi sílẹ̀ sáyé yóò jogún wa. Islam ò ṣàbòsí sáwọn obìnrin ó tún fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ń gbọ́ jẹ́yàwó ó ní kó fún lẹ́tọ̀ọ́ 1/4 nígbà tọkọ tó fẹ́ ó bá bímọ ọkọ yìí ọlọ́mọ ọlọ́ọ̀ni kó fún obìnrin ní 1/4 ọkọ yìí láwọn ọmọ pẹ́ẹ́tẹ́ wọ́n pọ̀ lọ rẹpẹtẹ bọ́ gbogbo wọn ọmọ zina ni wọ́n ọlọ́run tún ní ẹ fóbìnrin ní 1/4 torí pé ọmọ tẹ́lẹ̀ ìfilẹ̀ wọn ìsọmọ tẹ́ ẹ bá wá lọ́mọ láyé
Ọlọ́run ní kí wọ́n fóbìnrin ní ìdá kan nínú mẹ́jọ ẹ dákun níbo la ti lè rírò ẹ̀tọ́ yìí kò sí wàláhì àfi nínú Islam. Islam fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ pẹ́yìn náà jogún ẹ̀tọ́ rẹ̀ nígbà tọ́jọ́ ma ó jẹ́ ẹ̀tọ́ tó ṣe wípé òun gbà ẹyọkan nígbà tí ọmọ ìyá rẹ̀ kùnrin ó gbà méjì wọ́n sì sọ wípé eléyìí gan ó ní absolute justice nítorí pé ọkùnrin ibi tó ń fẹ́ náwó sí pọ̀ ju ibi tí obìnrin fẹ́ náwó sí lọ a sì mọ̀ pé obìnrin ẹni tó ti dúró ń dúró pé àwọn máa náwó lé lórí wọ́n pọ̀ jọjọ ta ni ó náwó lé wọ ọkùnrin lórí ta ni ó náwó lẹ́yìn lórí sọmọ kó ní ìgbà tó lè sunkún sí bàbá rẹ̀ lọ́rùn ma ńgbọ́ báyẹn bàbá sọ fún ọ pé àgbàntà rẹ̀ ìwọ ti tó máa bọ̀ èmi náà lówó àbùrọ̀mọ́ wa gbowó lọ́wọ́ mi jojúmọ́ bá a bá parú rẹ̀ tì ò ní yé mumú títí tẹ̀ hurun gbọ̀n. àmọ́ ọmọbìnrin ẹ ní sọ́lẹ̀ ẹ máa tọ́jú rẹ̀ náà ni ẹ máa tọ́jú rẹ̀ náà títí tẹ̀ délé ọkọ. unlike ọmọkùnrin torí ẹ kò tọ́ sí ọ kó máa sọ fábúrò rẹ̀ lóbìnrin àbẹ́gbọ̀n rẹ̀ lóbìnrin kẹ́yìn ẹ jókòó bẹ́ẹ̀ èmi ni mo ti kọ́lé tán ọkùnrin ni ìwọ gbọ́dọ̀ ti kọ́lé tán torí bó ló kó yàwó sí àtọ́mọ́ àmọ́ òun tiẹ̀ ní ìsílẹ̀ ẹnìkan ní lọ ilé ẹnìkan ní lọ wọn fi bó obìnrin pé ìwọ ò tí kọ́lé àwọn àbúrò rẹ̀ ti kọ́lé pé kíni nítorí pé owó tiẹ̀ ó ní fún kó fi ṣọ̀ṣọ́ ó ní fún kó náà kó fi tọ́jú ara rẹ̀ bó bá wù láti kọ́lé kọ́kọ́lé so eléyìí túmọ̀ sí wípé Islam fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ lè jogún kí wọ́n á lò ń bínú Islam sí kí ni obìnrin bínú Islam sí pé ó regret kó jẹ́ mùsùlùmí kò burú fi Islam lẹ̀ kọ́ wọ náà ṣé Islam ló nídìí rẹ ni àbí wọ́n ló nídìí Islam you rubbish kí ni Islam fẹ́ fi ẹ́ ṣe ọwọ́ á lò regret kó jẹ́ mùsùlùmí Allah kí ni a fẹ́ wá fi ọ́ sí gbogbo nítorí pé bàbá rẹ̀ kú wọ́n ní ìdajì táwọn àbúrò rẹ̀ gbà ńlò wọ́n gbà ọwọ́ aláwọn àbúrò tí wọ́n bí lẹ́yìn ọmọ táwọn tún fọn kún mú rẹ̀ dì sí i ó tún gba dọ́bùn tó lù ẹ gbà ẹ gbọ́rọ̀ séèyàn máa tún ọlọ́ ń ṣe ni bí n tọ́lọ́ ń ṣe ń bì yẹn kò tiẹ̀ ṣe dáa tó bá yẹ pé yẹn lè dọ́lọ̀ márùn ni ẹ gbọ́rọ̀ torí de eléyìí ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ọ́n Islam ti wá ó fún yín lẹ́tọ̀ọ́ yín tó bá wù yín kẹ́ dúpẹ́ fọlọ́ ẹ̀yin obìnrin tó bá sì wù yín ẹ má dúpẹ́ fọlọ́ nítorí Ọlọ́run ti sọ tẹ́lẹ̀ náà ó ní imma shakira wa imma kafura tó bá wù yín dúpẹ́ inna hadaynahu as-sabila imma shakiran wa imma kafura àti fọ̀nà mayín bó bá wù yín dúpẹ́ tó bá wù yín má dúpẹ́. nígbà tó obìnrin tún jẹ́ yàwó Islam ò gbà kẹ́ ẹ máa ṣèyàwó yín bó bá ti ṣe wù yín ìjọ lulu ìjọ gbígbá ìjọ gídígbò ìjọ ká dáná sun ẹrù rẹ̀ ìjọ ká sọ látòkè ìjọba dàkọ́dà má pọ̀ ọkùnrin nù ìwọ gẹ́gẹ́ bíi baálé ọ̀daràn Islam sọ pé rárá wa'ashiruhunna bil ma'ruf ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa ẹ máa bá wọn gbé pẹ̀lú dáadáa kọ́ ọ máa bọ̀ wálé kíyàwó rẹ̀ kínú rẹ̀ ó sì máa dùn kíyàwó rẹ̀ máa pẹ́ pé ń bọ́lẹ̀ wà mo ti dé ẹ tí wọlé ni mo ti fẹ́ wọlé kínú rẹ̀ ó ti máa dùn àmọ́ kọ́ ọ máa kó pèpè tọ̀ ń bọ́lẹ̀ wà ó ń bọ́lẹ̀ wà ó mo ti wà ń general adára mo ti ẹsẹ bẹ́ẹ̀ yẹn ń kọrin lọ́wọ́ àni ọ̀daràn torí kó ti mọ̀ pé tó bá dé ìbànújẹ́ bẹ̀rẹ̀ ọ̀daràn ọlọ́ni ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín ẹ máa rántí ọjọ́ kan wípé obìnrin yín kó tó di ìyàwó yín ẹ ń bẹ lọ kọ́dà ẹ̀ ń tìtorí rẹ̀ ṣe tahajjud ọlọ́njẹ́ ọbọ̀sí ọlọ́njẹ́ ń rí fẹ́ ọlọ́njẹ́ ọbọ̀sí ọlọ́njẹ́ ń rí fẹ́ iye èèyàn tí ó bá bẹ lọ́nbẹ̀ kọ́ náwọ́ yàtọ̀ sẹ́yìn dáńfó tẹ̀ tí níyàwó ẹ̀ ń tọ́ pé la mahalla lakum min al-i'rab tẹ́lẹ̀ là ń sọ pé kí Ramadan tó dé ẹ fẹ́ yà Ramadan ti lọ wọ́n ń kọ́ ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ wọn ọ̀gbà abẹ́ẹ̀ tí ẹ̀ gbọ́rọ̀ so torí de eléyìí báyìí ìwọ náà nífa ìwọ náà lọ ń bẹ lọ ìwọ lọ ń ṣe sọdakọt ìwọ iná ni àwọn abọ́sí tán wọ́n á di pé kí ni máa búrọ́ọ̀ṣì ẹnu ẹ
ẹnu rẹ̀ ń rùn ni ó ní ẹ̀sẹ̀ ni wọ́n brush ẹnu ẹ̀. So gbogbo irú àwọn àwa Islam ọ̀fẹ́ wa'ashiruhunna bil ma'ruf. Mi mọ̀ pé ẹnu rẹ̀ máa rùn bẹ́ẹ̀ ni ẹnu èèyàn máa rùn náà ni bí tọkùnrin ṣe máa rùn níta àwọn obìnrin náà máa rùn kálukú kan gbọ́dọ̀ mójútó kíni kó mójútó ẹnu rẹ̀. Ẹnu rẹ̀ rùn kìí ṣe àléébù ìwọ làléébù ń bẹ lára ẹ̀ sọ́ọ́ra tí ó máa fi fọnu fún rubbish. Ó kúkú ra tí ó fi fọnu fún gbogbo aṣọ tó wọ́n tó gbogbo ẹ ti dẹ kí sábà ìwọ náà ni sọ́ọ́ra mi ó kúkú ra mi síkọ́ lọ́ọ́ máa ṣàgbére ni. So eléyìí túmọ̀ sí ká ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín. Oúnjẹ tí mo jẹ kìí ṣe oúnjẹ tí mo ń jẹ ń ta dájú tiẹ̀ lọ kò burú ẹ fowó kún ọbẹ̀ ẹ fowó kún ọbẹ̀ ẹ wo lọ́sọ bẹ́ẹ̀ di ẹyọ kan bí ẹlẹ́wọ̀n ẹ rà mí wà lẹ́rìí bí ọ̀tẹ̀ bí òní tẹ̀. wa'ashiruhunna bil ma'ruf ẹ bá wọn gbé pẹ̀lú dáadáa. Àwọn obìnrin yẹn àmánà ni wọ́n jẹ́ lọ́dọ̀ yín tí ò bá jẹ́ ìwọ tó fẹ́ ọ̀dọ̀ bàbá rẹ̀ ni ọ wà àbí kẹ́ lómi ọ̀fẹ́. So ìwọ tó ti wá fẹ́ ní ìsìn máa ṣe dáadáa sí lọ́nà tó yẹ pé tí ò bá rí ọ ọkàn rẹ̀ ó máa bàjẹ́ tó bá rí ọ inú rẹ̀ ó máa bẹ́ẹ̀ ló yẹ kí kálukú ó máa ṣe sí ìyàwó rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ kà sáwọn ìyàwó yín àfi kẹ́ yí padà lónìí o torí pé wa'ashiruhunna àṣẹni látọ̀dọ̀ Ọlọ́run tí ò ṣe é takò. Jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ pọ̀ lọ dánilẹ́kọ̀ọ́ lónìí kí ló dé dáadáa ipò ní tí mo gbọ́ lónìí ni mo ti rí pọ́ daran ní mi tẹ́lẹ̀ mo á fẹ́ yíwà padà mo fẹ́ yíwà padà ìwọ náà ó sì gbà dáadáa tí màá ṣe fún ẹ látòní lọ wàá gbà. Sáà sàdéhùn àbá sàdéhùn dáhùn bá ṣáàlà àwọn tó níyàwó nìkan ní dáhùn sẹ́wọ̀n kó àwọn tí ò níyàwó ṣáàlà nígbà ọlọ́dún mélòó sísìn. Torí ẹ̀ Ọlọ́run ní kẹ́ ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín. Ọlọ́run ọba ó tún fún àwọn obìnrin lẹ́tọ̀ọ́ mi wípé obìnrin ó fẹ́ ọkùnrin ọkùnrin fẹ́ obìnrin but láti ìpìlẹ̀ gan ta ló fẹ́ ẹnìkan gan ta ló fẹ́ ẹnìkan ọkùnrin ló fẹ́ obìnrin ọkùnrin ló fẹ́ obìnrin because ìwọ nísìn ìwọ ló ṣe ògbójú tó lọ bóbìnrin pé mo fẹ́ fẹ́ ọ kí ló sọ pé ọ gbọ́ dáadáa àní mo fẹ́ fẹ́ ọ so yọ bò náà lójijì so nígbà tí wọ́n sọ pé mo fẹ́ fẹ́ ọ ọ̀dà ẹ jẹ́ n ronú sí ìyẹn ni pé wọ́n lọ tọrọ rẹ̀ ó kéré púpọ̀ kóbìnrin ó tó tọrọ ọkùnrin pé ẹ fẹ́ mi mo fẹ́ fẹ́ ọ ó rọrùn jáde lẹ́nu ju ẹ fẹ́ mi lọ àbí ẹ̀kọ́ ni kódà tóbìnrin máa sọ fún ọ pé ẹ fẹ́ mi ó tún kọ́kọ́ fọwọ́ gbo etí rẹ pé kí ló wí kí n fẹ́ ọ so ọ̀dà kò burú èmi náà máa rò ìwọ lọ fẹ́ obìnrin ìdí inú tí Islam fi sọ pé ọ gbọ́dọ̀ gbà lọ́fẹ̀ẹ́ wa atu nisaa saduqatihinna nihla ẹ fún wọn àwọn obìnrin ní sọdáàkì wọn tó jẹ́ àjẹmánu tó jẹ́ halal àjẹmánu wọn ni halal ni ẹnìkan gbọ́dọ̀ gbà lọ́wọ́ wọn. yàtọ̀ sí bí wọ́n ṣe ń ṣe láyé ojú dúdú Yorùbá o títí dòní o Yorùbá owó orí làwọn máa gbà bẹ́ẹ̀ owó orí ni wọn náà sanjọ́ tó fẹ́ yàwó rẹ̀ ó tún sọdáàkì san fún yàwó rẹ̀ ṣe sowó orí ní Islam ní kẹsàn ẹ sì gbọ́dọ̀ tún máa sọdáàkì sowó orí owó orí àṣà ló bí sọdáàkì ńkọ́ ṣẹ̀ríà ló mú wa ẹ san sọdáàkì fún yàwó yín òun ló ní yọ jẹ lájẹmánu tó bá wù láti bùn yín ní nǹkan kan bẹ ẹ̀tọ́ ní kẹjẹ tẹ́ bá wá fóbìnrin ní sọdáàkì rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ nìyẹn ẹnìkan gbọ́dọ̀ gbà lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn yìí fóbìnrin ní nǹkan kan náà bá ti ramu wọn ramu náà nù torí ẹni Islam sọ pé gbórí dúró ìwà ọmọbìnrin náà o gbórí dúró má ṣera rẹ bí o ṣe dá o tó a jẹ pé ẹni tó bá ti ṣẹ́wọ́ sí ọ̀tẹ̀lẹ́nu o ọ̀tẹ̀lẹ́nu ọ wá sọ̀rọ̀ rẹ di panṣágà wọ́n yìí sanwó sọ̀dáàkì fún panṣágà obìnrin tó bá gbórí dúró ní máa gba sọ̀dáàkì tó eléyìí jẹ́ báwọn ẹ̀tọ́ rẹ nínú ẹ̀tọ́ tí Islam fún àwọn obìnrin nìyẹn nínú ẹ̀tọ́ tí Islam tó fún àwọn obìnrin nìyẹn tó wọ́n á sọ pé ìyàwó sàdáàkà ni wọ́n ìyàwó sàrà kò sí ìyàwó sàrà nínú Islam pé ìyàwó ọ̀fẹ́ kò sí nínú Islam sàrà àbá òun gbà tí èsè mọ́sà so ìyàwó lọ fẹ́ wàá san sọdáàkì rẹ̀ pé ìyá rẹ̀ ìyàwó sàrà ni wọ́n ṣe wọ́n ó ti ẹ̀rùn
ìyá rẹ̀ dúdú adúrú ìyá tiẹ̀ ìyàwó sàrà Ọlọ́run má jẹ́ ẹ pé bàbá yẹn sá sọdá kí màmá àwọn bàbá tó ṣe báyìí wọn gbọ́ Islam yé bàbá kan wọ́n fẹ́ ọmọ rẹ̀ wọ́n á lè lò ní sọdá kí wọ́n àwọn ìgbowó ńlẹ̀ wa ẹ gbọ́rọ̀ ẹ gbọ́ nǹkan kan yé ńlẹ̀ yín olódo ni wọ́n ńlẹ̀ yín olódo ni wọ́n ńlẹ̀ yín wọ́n sọ sọdá kí kọ́ bá kéré wọ́n sọ sọdá kí tọ́ eléyìí ń bẹ nú ẹ̀tọ́ tí Islam fóbìnrin eléyìí tẹ́nìkan kan gbọ́dọ̀ gbà kúrò lọ́dọ̀ wọn. kọ́dà kan anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá kóbìnrin gangan fúnra ara rẹ̀ ẹni tó jẹ́ pé ó lójúṣe tó náà ṣe ni wal mar'atu ra'iyatun fi bayti zawjiha wa mas'ulatun an ra'iyatiha obìnrin tẹ́ rí yẹn olùdáranjẹ ló náà jẹ́ nílé ọkọ rẹ̀ ẹni tó wà responsible ní nílé ọkọ rẹ̀ á sì bi léèrè nípa ntí afun pé kó máa dàjẹ́ Ọlọ́run bi obìnrin náà léèrè nípa ilé ọkọ rẹ̀ bó ló ṣe ṣe ilé ọkọ rẹ̀ ṣé ẹ tó bẹ ní abẹ́ dábẹ́rú ṣé ẹ tún bẹ̀ ṣe ní abẹ́ bàbẹ̀ jẹ́. àwọn tẹ́sí Islam lẹ́yìn ìgbà tí wọ́n rí tẹ́sí Islam tó fóbìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ báyìí ó bà wọ́n lọ́kàn jẹ́ púpọ̀ wọ́n ní bí Islam ti ṣe pọ́n obìnrin léyìí kò wu àwọn kọ́rọ̀ obìnrin ó dá báyìí nítorí wu àwọn ni kóbìnrin kó jẹ́ pọ́kú lówó ẹ̀ kó ya pọ́ǹtọ́ àwọn fẹ́ máa lò wọ́n ni láti fi máa fi polówó ọjà sẹ́bẹ̀yìn náà rí tó bá ṣe pé ọṣẹ sọ́ọ̀fù wọn ṣe àbí ọṣẹ bar soap ẹ rí i pé ta ni wọ́n fi polówó rẹ̀ àwọn obìnrin náà wọ́n fi polówó rẹ̀ fúláwà wọn ṣe yẹ̀fun tí wọ́n fi ń ṣe búrẹ́dì ta ni wọ́n fi ń polówó rẹ̀ àwọn obìnrin náà ni bó ṣe bàtà kódà bó ṣe bọ́ọ̀lù obìnrin náà wọ́n fi polówó rẹ̀ yúgọ̀tì ńkọ́ obìnrin náà wọ́n fi polówó rẹ̀ gbogbo nǹkan pátá porongodo obìnrin náà wọ́n fi polówó rẹ̀ wọ́n ti wá sọ àwọn obìnrin di nǹkan àpolówó ọjà kò sì sọ́jà tán fẹ́ polówó tí wọ́n ya obìnrin sára rẹ̀ àyàfi kí wọ́n yà síbẹ̀ ní hòhò wọ́n yà síbẹ̀ ní hòhò tá a bá wá tẹ̀lé ntẹ̀yìn mùsùlùmí yìí ń sọ tẹ̀ ìpòfin ẹ̀sìn tìyín mú wá gbogbo obìnrin ni wọ́n máa bo ara rẹ̀ ara wọn làwa sì fẹ́ lò láti fi polówó ọjà mo rò pé gẹ́ẹ̀tì ibi tí a ti tàta pínṣẹ̀ pẹ̀lú àwọn káfìrí tá a bá tẹ̀lé ntẹ̀yìn mùsùlùmí yìí ń sọ tá a bá fi lè gbà yín láàyè kọjá pófin ẹ̀sìn Ìsìláàmù yín iná làwọn obìnrin wọn máa lò àní rẹ̀ ní fi polówó ọjà o a fẹ́ máa lo àwọn obìnrin láti fi polówó ọjà ẹ̀yin wá sọ pé àwọn obìnrin tá a fẹ́ máa fi polówó ọjà yún kó wọn máa wẹ̀wù ṣé obìnrin wa lè wẹ̀wù kó ṣe fi polówó ọjà ọjọ́ òní tà àbẹ́yìn náà ò rí fúláwà ni gbàtẹ́ fẹ́ polówó fúláwà wọ́n á yọ obìnrin kan bẹ̀ ọ wá yọ ẹ̀kẹ́ síta ẹ̀kẹ́ rẹ̀ wá ṣe pòfupòfu bíi pọfupọfu àyà rẹ̀ náà wá ṣe gèlèmọ̀ síwájú ike tẹ́ ń bá ń jẹ fúláwà bẹ́ẹ̀ náà ó ṣe dàní àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ gbogbo apá wọn ti yọ ọ́ta bí bẹ́ẹ̀ ṣe dànù gbogbo ọjà tí wọ́n bá ti fẹ́ kọ́tà láyé kí wọ́n sá ti ya Shaykh kan síbẹ̀ wípé eléyìí o àrò àwọn Shaykh báyìí àwọn ní máa jẹ irú ẹ̀ ó kẹ́ wọ́n á jẹ́ pé irú wọn kò burú ẹ̀ máa jẹ́ ẹ̀jẹ̀ yó so àwọn obìnrin wọn lọ wá kódà ibi tí obìnrin yọ pọ̀ dé táwọn òyìnbó bá wọn dé ẹ̀rí pẹ́ lómi wọn ni kò wọ báàfù wẹ̀ ní hòhò ọmọlúàbí ní ọ̀wọ́nu báàfù wẹ̀ wọn wá ti hósẹ́ premier lásán wọn ń polówó wọ́n ti wá hósẹ́ premier ó ti wá di pé ń hósẹ́ dáadáa gbogbo ìfófó rẹ̀ ti wà lójú rẹ̀ obìnrin àwọn àwọn àánú rẹ̀ yóò máa bomi sórí yóò máa fẹ́ kẹ́ yẹ́s irú àwọn tó ń lo premier nìyẹn àwọn ọ̀làjú oko àwọn dìndìnrín mọ́tò irú wọn ló ń lò. mọ́tò máa yà á bẹ̀ pé bàbá kan fà àwọn ọmọ lọ́wọ́ ní lo premier kò burú ẹ̀ máa lò. ǹjẹ́ wọ́n ń lo àwọn obìnrin fún un ìdínú tí wọ́n bá dálé sẹ́lẹ̀ ẹ̀rí wọ́n sọ pé àwọn nídìí obìnrin tí wọ́n máa bá wọn tajà engine oil ó ṣe jẹ́ pé obìnrin ni wọ́n máa bá wọn ta engine oil wọ́n á nítorí tóbìnrin bá ń bẹ́ǹdì engine oil yóò lè máa bóyin sáwọn èèyàn tó náà bá ti yẹ yín sá inú àwọn èèyàn ó dùn pé yes eyín ló dáa báyìí eyín mẹ́nugún ibi tí wọ́n ti gbé engine oil fún ọmọgbà tó dànù rọ́bà torí pé eyín eléyín ló ń wò ní táwọn sì ń fẹ́ kọ́ máa ṣẹlẹ̀ nù sẹ́kẹ́tìrì ńkọ́ sẹ́kẹ́tìrì wọn máa gbà ní àbí sẹ́kẹ́tìrì àtù ẹ̀rí pé sẹ́kẹ́tìrì àtù wọn máa gbà
wọ́n sì tún ti sọ fún un níjọ́ tó máa ń ṣe interview fún wọn tó bá láǹfààní àti lọ wòran ọ̀pọ̀lọpọ̀ tí ì lajú tó nǹkan níjọ́ tó máa ń ṣe interview fún àwọn tó fẹ́ gbà secretary lọ wòran kọ́dẹ̀ ní tó dálé sẹ́lẹ̀ tí ó yẹ kó wà ń bí interview yọ wà ń bẹ̀. wọ́n á ní káwọn obìnrin ọmọ wa àwọn náà ti múra gbogbo ẹ̀ wọ́n ti gbé ta. so wọ́n sọ pé kọ́kọ́ máa rìn lọ́nà rìn láti bí láti bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí rìn lọ sí parí wọ́n máa wò bí ṣe ń lọ. yes àwọn tí ń fún wọn mark wọ́n máa fún wọn mark bó ṣe ń gbéṣẹ́ dáa bó ṣe ń ṣe kínní dáa bó ṣe ń yún di òbúrú bó ṣe ń a'udhu billahi minash shaitani rajim. kọ́dà ẹlòmíì wọ́n reject ẹ̀ wọ́n ní torí pé ìdí rẹ̀ ò tóbi tó wàláhì torí kó fẹ́ máa bá wọn ṣe ẹni tí wọ́n máa bá wọn tajà torí kó fẹ́ máa ṣe secretary torí kó fẹ́ máa ṣe akọ̀wé torí pé irú rẹ̀ ò ní dùn polówó ọjà ṣé náà ni ṣé ní tẹ́wọ̀n à ń kàwé sí náà nù nítorí fẹ́ sọ yín dànù ṣé ìwọ́n á ní ìdíkọ̀ pẹ́ skul kò ní ìdíkọ̀ pẹ́ skul kò ní ìtọ́ bá ti 100 level fi skul lẹ̀ so because eléyìí ò ní ìdíkọ̀ nǹkan ó yàyàn lẹ́nu gan fáwọn òbí mi wọ́n ti rá wọn náà mú òbí tó yarí fọ́mọ rẹ̀ wọ́n sì lé ọmọ ńlé wípé nítorí pé ọmọ yẹn jìlbáàbù tí ń wọ̀ yẹn yóò ba investment àwọn jẹ́ because àwọn ṣàdédé rán sí school investment làwọn fẹ́ fi ṣe ìwọ tá a wá rán sí school ọwọ́ afẹ́ bowó nú jẹ́ ṣé aṣọ gbàgẹ̀rẹ̀ yìí báyìí ta lórí tó fi rí sẹ́nàjà àní kọ́ ọmọ wọ síkẹ́ẹ̀tì kọ́ ọmọ wọ sinmi jáde bó bá ṣe é ṣe ń jọ́ mi gan gbé pátá jáde torí gbogbo tí wọ́n wò mọ́ aláàánú tí wọ́n fi gbọ́ ṣiṣẹ́ a'udhu billahi minash shaitani rajim àwọn bàbá tí ń fẹ́ ká burú ọmọ ṣẹlẹ̀ nínú fámìlì àwọn bàbá òfò ni àwọn bàbá olórí ibú nìyẹn àrísìkí Ọlọ́run ti pín onídìí kò ṣiṣẹ́ orí ibú ná ìtọ́lọ́n bá kọ́pọ́ dà wá dà náà ni ẹ wo àwọn tó ń ṣe NYSC lọ́jọ́ tó máa ń ṣe convocation àwọn pé wọ́n fún wọn páálí pé wọ́n ń lọ ẹ lọ wòran ẹlòmíì ò sún ẹ̀jẹ̀ nínú àwọn ọmọbìnrin yẹn yóò sún ẹ̀jẹ̀ nítorí pé ó ti tara rẹ̀ jọ pọ́nlọ́ fún àìmọye ọkùnrin lórí pé níjọ́ tó ń bá ti parí service wọ́n gbóhùn ṣiṣẹ́ wọ́n kàn kọ̀yìn sí ni àìmọye irú rẹ̀ tí wọ́n ti gùn àwọn ẹlòmíín tó ń bọ̀ ló kọ pé àwọn òfúnṣẹ́ wọ́n sì máa bá sùn wọ́n máa bá sùn wọ́n máa bá sùn alẹ́ ní tí ń rìn hòhò gan-an wà nítorí pé wọ́n lè gbà ṣiṣẹ́ kò ríṣẹ́ torí ẹ̀yin bàbá àdánù tẹ́ ń ti torí pé àwọn ọmọ yín wọṣọ ẹ̀sìn Islam tẹ́ ń takò wọn ẹ lọ ronú yín ẹ rántí pé gbèǹdà kìámà ń bẹ àlọ́mọ kan wọ́n tàn jáde nulẹ̀ wọ́n á kó gbogbo jìlbáàbù rẹ̀ wọ́n á géńgékúgé wọ́n bàjẹ́ wọ́n á ní dandan tó bá ti lè wọ sinmi jáde a jẹ́ pé tiẹ̀ bọ̀ ọmọ sì ń sunkún fẹ́ sàn jẹ wọ́n ní bọ́ọ̀bù àkúlẹ̀ òkú àníjọ́ bowó nu jẹ́ ok ṣé at-tala'tumul ghaib sẹ́yìn rí ntọ́pa mọ́pọ́mọ́ yóò rí sẹ́ pẹ̀lú tí máa ń rìn hòhò ni máa dúró ẹni tí ń rìn hòhò nàìjà ni tí wọ́n ń wáṣẹ́ tí wọ́n ò ríṣẹ́ torí pé ntóyìnbó pọ̀ sáwọn èèyàn lórí náà wọ́n ń lòdò ní wàláhì bóyìnbó ṣe ń fẹ́ káwọn èèyàn dà ní wọ́n ń ṣe òyìnbó ti lọ láàrin wa àwọn ọ̀rù òyìnbó wọ́n tún máa ṣe ṣe ju òyìnbó gan lọ ideology tóyìnbó ti pọ̀ sí wọn láwọn gbogbo ẹni tó lọ lóyìnbó àtàwọn ẹni tí wọ́n bóyìnbó ńgbà tóyìnbó wá gbàlú wa gbogbo ideology wọn ń lòdò ni obìnrin kan ò sí tí ó rí iṣẹ́ o tí ò ní tako Islam o kò sí obìnrin náà obìnrin lè máa kanjú kan mú sọ́kọ rẹ̀ ńlé tọ́ ẹ pé ẹ̀ní rójú rẹ̀ ńlẹ̀ wọn ò bí ìyá rẹ̀ dá tó bá débi iṣẹ́ kọ́ mọ́ rẹ̀ rìn túláàsì yóò máa sọ yaya ni Mr. Titilope mi rí yín lánàá nígbà tá a dẹ̀ ń lọ lé mo dẹ̀ fẹ́ fún yín ní kíní tọkọ rẹ̀ tọ́ ẹ kọ́kọ́ ń bá sọ̀rọ̀ pé kí ló ń sọ ọ wá yanu nítorí ó bá sì dọ̀hún gbogbo ọ̀rọ̀ tí ń bẹ lágbárí rẹ̀ ní ọ̀sọ̀ àbẹ́yìn náà rí ni ẹ wà àwọn obìnrin Haúsá tó jẹ́ pé kọ́dà ẹlòmíràn mọ́sẹ́sìn inú tiwọn culture lásán wọn kà kún pàǹborí wọn èé fi borí wọn èé fi ṣeré tó ń ti pa àwọn náà ṣẹ̀ṣẹ̀ ń mọ ká bójú ni ok ìborí wọn tí wọn kà kún culture gan tó mú wọn lómi débi pé wọn èé fi ṣeré ẹ jẹ́ kí ọkọ rẹ̀ kó di governor ẹ jẹ́ kọ́kọ́ rẹ̀ kó di president mo rò pé ojú ti ń fọ́ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ ń nàjà ẹ rí látàrí sí òfò
látàrí àṣà ṣiṣẹ́ yìí náà ẹ rí gbogbo wọn kí ni wọ́n máa ṣe wọ́n kàn mú ìbòrí wọn sọ dìborùn èyí tó bá tún ṣẹ́borùn kùnú yọ kàn sọ dìborùn ni àfi bí ìgbà táwọn Sùdáni tí wọ́n ti wé láwọn ànitán tó tún wá fi kínní kan kọ́rùn bí okùn báyìí bẹ́ẹ̀ làwọn obìnrin táwọn ọkọ wọn tí wọ́n jẹ́ bí Haúsá tí wọ́n bá ti lè rí pò àwọn obìnrin wọn náà tí wọ́n máa gbéra wọn aráyé ẹ rí i pé ìborí kọ̀ kí ni ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbé sọ́lẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ ọgbà kan kò tún ní borùn wọ́n gbé jùnú ni bẹ́ẹ̀ náà ni ètí ọ̀jà Haúsá náà tó jẹ́ Yorùbá tó lòun lẹ́sìn tó bá ti lè rí pò rọ́kan tí wọ́n sì lọ nídìí kó gbéyàwó rẹ̀ hàn ìborí kọ̀ ìbojú ni wọ́n ń wọn dànù ni àbí òye wa wọ́n á lè wé gèlè o kí gbogbo gèlè wọn mórí kó mú gbogbo orun o àmọ́ borí ìkẹlẹ nùnùnùnù pé lẹ́yìn kò ní jẹ́ káwọn wà social mo rò pé yín náà rí ha bí sẹ́sẹ̀ rí nu nítòyìnbó fẹ́ sọ yín dànù nítòyìnbó fẹ́ sọ yín dànù ẹ wo àwọn obìnrin tó ń ṣiṣẹ́ láwọn media international medias táwọn jẹ́ mùsùlùmí bí àwọn ọmọ Haúsá wọn yẹn tó ń ṣiṣẹ́ ru BBC so BBC television àwọn tó bá ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹ rí i pé ṣòkòtò ni ó wọ̀ òun náà lè wọ ṣòkòtò kó tún wọ ṣẹ́ẹ̀tì lé lórí obìnrin ni o so tó bá wá débi orí yóò wá rọra gbé fìlà kan sórí fìlà yẹn ò mú gbogbo orun rẹ̀ ìborí kọ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ yóò fi sórí torí kíkọ́ àwọn èèyàn rẹ̀ ọmọ máa bú pé tó ṣéègì a ọmọ àlè nígbà tó ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ kò tún borí mọ́ àbí òye wa nígbà tó ti gbé fìlà sórí bíi fìlà àwọn Shaykh sẹ́mi àwọn Shaykh àwọn India tí wọ́n máa ń dé fìlà kan tí wọ́n ṣe mùsùlùmí wọn yẹn tí wọ́n dé fìlà kan tí ó tún nírùngbọ̀n àwọn ṣe mùsùlùmí so òun náà wá dérú fìlà wọn tí ó mú gbogbo orí rẹ̀ so ntí sẹ́ máa sọ wọ́n dànù tó ń ti pé bọ́ bá borí tó bo gbogbo ara rẹ̀ kò pé kọ́ ọmọ ṣiṣẹ́ tọ́ba sí kò pé kọ́ ọmọ ṣiṣẹ́ tọ́ba sí àmọ́ ò lè ṣiṣẹ́ láì ṣe pé ó tako ẹ̀sìn Islam abẹ́yìn gbàgbé ni Ahmadu Bello University Teaching Hospital ní Zaria ní jẹ̀tàmbẹ̀ abẹ́yìn gbàgbé ni ọmọbìnrin tó ń ṣe nọ́ọ̀sì tó ń lóbòrí tó rọra gùn díẹ̀ ṣebí gbogbo Nàìjíríà gbọ́n tí wọ́n fojú ẹ̀ rí wọn láwọn yọ ńsẹ́ mo rò pé wọ́n padà yọ ńsẹ́ nítorí wọ́n sọ pé tíbòrí rẹ̀ tí ó bá ti ma léjìká báyìí pé constitution ọgbà tá ní constitution òfò ń bọ̀ wọ́n kọ́ sí nínú constitution náà ìdínú tó fi jẹ́ pé ẹ rí odidi gọ́vnọ̀ yóò mọ pàṣẹ bíìlì tí ò lórí lọ́wọ́ sí àwọn member of House of Assembly ti state rẹ̀ lórí pé òun fẹ́ kẹ́ báni ìborí fáwọn ọmọbìnrin ní skul tó bá wà ní state tó àwọn náà sì gbà wọlé nítorí tó bá jẹ́ mùsùlùmí nu wọn náà ọlọ́bẹ̀ yíyọ náà kúkú ni wọn ò dá Islam kankan mà wọn làwọn ṣe lófin abẹ́sì ti gé ọmọbìnrin kan gbọ́dọ̀ borí lọ sí skul nítorí tí wọn bá borí lọ skul sẹ́mi kó wọn ò ní mọ̀wé wọn ò ní mọ̀wé torí pé atẹ́gùn ò ní fẹ́ sí wọn lórí atẹ́gùn ní mú mà wá torí de eléyìí wọ́n ti fẹ́ fi kọ́ àwọn ọmọ láti kéékèèké pé kẹ́ jìnnà sí Islam ẹ jìnnà sí ṣèṣì ẹ̀sìn Islam torí tẹ́ ẹ bá dàgbà kẹ́ ẹ lè bá àríṣẹ́ kẹ́ ẹ lè bá máa ṣèṣì ọmọ àtà káfíìrì tí wọ́n á jẹ gọ́vùnà stéètì láyé tiẹ̀ wá ní àwọn mùsùlùmí tí wọ́n á wín ní pé àwọn ọmọ lè máa borí torí pé ó wù wọn kó sọ gbogbo àdọ́mọlẹ́yìn Shaitan ní ti ń ṣẹlẹ̀ stéètì kan tó sí ń bẹ̀ ń kọ́ pamọ́ sí yín àwọn kan wọ́n dìde wípé láíláí àwọn ò lè gbà tó ń ti pé àwọn kóòtù wọn náà tó jẹ́ man made law wọ́n ní kí ló di kí ló tako constitution káwọn ọmọ borí wọn ebí àwọn ló wù láti borí ẹ̀yin náà gbé cross ọrùn wọ́n láwọn ò lè gbà láíláí yẹ ṣe state yìí ẹ̀ lè gbà bẹ́ẹ̀ bá gbà lójú ayé yín ẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ikú yín torí pé ó wù àwọn kí gbogbo ọdọ mẹ́lẹ̀ ń Ṣaitan kò é wù wọn kọ́ hàn pé mùsùlùmí làwọn eléyìí kò é wù wọn kọ́ máa múra kó wọn máa dán ọmọ pé mùsùlùmí ni ọ nítorí wù wọn nù torí de eléyìí ní táwọn ọ̀tẹ́sìn Islam tí wọ́n fẹ́ fún mùsùlùmí nìyẹn ní táwọn fẹ́ fún mùsùlùmí nìyẹn ẹ̀rí tóbìnrin bá ti yọ sí gbogbo yín báyìí ó ti rí yín nílé imam yọ ọmọ pé good morning
èèyàn mélòó nù yín ni ò ní nawọ́ ẹ máa wò pé obìnrin yìí sì wá fẹ́ dojú ti olúwa ẹ̀ láàrin gbogbo èèyàn ok kò burú good morning kò burú good morning ṣé ẹ̀yin ọ̀kàwọ̀ yín kò good morning kìí ṣe good morning obìnrin kan wá láti Amẹ́ríkà ó lọ sí Iraq gbogbo àwọn abẹnugan Iraq wọn wá ń gbà lálejò obìnrin yẹn wá ń bà wọn lọ wọn bà wọn lọ wọn bà wọn á dórí eléyìí ohun ọba fún lọ́wọ́ ojú ti obìnrin o nígbà tí wọn á jókòó lọ́wọ́ ní ẹjọ́ ẹ má bínú ìgbà tó ń bà yín lọ́wọ́ lẹ́ẹ̀kan gbọ́wọ́ òun tó bá ní Islam wá sí léwọ̀ pípé ká ba obìnrin lọ́wọ́ ṣé gbogbo àwọn yòókù èsè mùsùlùmí dáhùn pé tí máa kó bá implementation Islam nù tiẹ̀ ṣe wá yọ yẹ ìwọ nìkan wọ́n bí mùsùlùmí ni wọ́n bá ní agbọ́yé jura wa lọ agbọ́yé jura wa lọ torí ẹ̀ jẹ́mà ẹ jẹ́ káwa náà fi kọ́ra wa Islam ní ká ṣe nítorí ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gan kórìíra Islam so àwọn tán kórìíra Islam yẹn ni wọ́n ràn tẹ̀sí Islam lọ́wọ́ ẹ̀rí pété máa ti sọ fínrin fìtìn lẹ́nu tẹ́ ń sọ òyìnbó tẹ́ ń sọ gbogbo ẹ̀ kò ní wù yín kẹ́ ẹ tún múra Islam mà kò ní wù yín kẹ́ ẹ tún sọ̀rọ̀ Islam mà ẹ fẹ́ máa ṣèṣe àwọn ẹni tó gbé fínrin fìtìn wàá bá yín òdodo lọ̀rọ̀ Imam Nawawi oníjẹba ti rẹ́ nìkan ti múra bí àwọn èèyàn kan ó dájú pé ó fọ̀nà kan ní wàhálà òsì wọn ó fọ̀nà kan gbà tí wọn bẹ níbi kan lọ́kàn rẹ̀ tó bá gbẹ́ wu àwọn èèyàn oríṣi kan lọ́ọ́ bá máa wọ̀ gbogbo gbà ó rí i pé lọ́nà kan ó ní wàhálà òsì wọn o lè máa jẹ́ pé òyìnbó ló ń blow kọ́ wa sọ pé tòyìnbó ọ̀dà ó tó bẹ́ẹ̀ tòyìnbó ọ̀dà kò ní dáa fóyìnbó ọmọ kò ní ti ṣépè fúnra rẹ̀ náà mẹ́ mo rò pé ń gẹ́tì ẹ̀ torí pé ńgbà tí wọ́n bá ti ka tiẹ̀ kún àwọn tó ka kún ò lè ṣépè fún wọn ò bí ọ̀dà ò lè ṣépè fún wọn so nítorí di eléyìí nígbà tó bá ti jẹ́ pé àwọn kan lè kà kún àwọn kan lè kà kún wọ́n padà máa ráyè jókòó sọ́kàn yín wọ́n padà máa ráyè jókòó sọ́kàn yín bá má sì ń jókòó sọ́kàn yín èyí tó yẹ kó jókòó ó máa jáde èyí tó yẹ kó jókòó sọ́kàn yín tẹ́lẹ̀ yóò máa jáde níṣẹ́ nìkan jojúmọ́ tẹ́ bá ti rí yọ̀wọ̀ jẹ̀lábíyà yóò sì tún dé ìbòrí rẹ̀ yóò gbé sórí yóò tún fi màkàwíyà yóò fi sórí pé òun fẹ́ ṣèṣe ọmọ Saudi ni òun fẹ́ ṣèṣe ọmọ Kuwait ni ẹ rí i pé yóò máa gbìyànjú àti gbọ́ Lárúbáwá lè má dá òun múra bó ń ṣe múra yìí wọ́n sọ pé asalaamu alaykum alaykum salaam kayfa haaluk wọ́n wà ní gbogbo múra tẹ́ múra yìí ẹ rí i pé yóò máa sáré pé wọ́n gbọ́ Arabic náà tó bá tutù wá gbọ́ Arabic